ta ní bẹ̀rù tí ń pariwo mufti ti lé jù ebi nítorí púpọ̀ náà fẹ́ pa ìsìláàmù rẹ̀ lẹ Yorùbá ni o ní ìsìláàmù ẹ̀sìn àjòjì ni parẹ́ ni tẹ́ bá ti gbé Yorùbá ní sàn yín dìde èmi sọ fún ọ pé wọ́n lọ parẹ́ àwọn ìpáàyàn rẹ àìsí ìfọ́ọ̀sì yẹn pé ẹ̀sìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe ẹ̀sìn tí a lọ gbọ́dọ̀ ṣe aláwọ̀ fọ́ọ̀sì ara wa pé ntọ́nà ni a ṣe á ṣe tọ́ba wa ní àgbọ́dọ̀ ṣe lọ́fẹ́ fi orí la àpáta ewu ara ẹ̀sìn wa ìgbàgbọ́ wa òun ni ká fọ́ọ̀sì wọ pípọ̀ wá sí wọ́n lọ wọ́n fọ́ gímọ́ àáfàá lórí wọ́n fọ́ gímọ́ ẹlẹ́yà rẹ̀ àwọn ń pariwo lórí social media àwọn kan ti sọ pé alhamdulilayi ẹ ti tẹ́ àṣẹ bọ́sọ̀ ọ̀tẹ́ ìgbà tí ikọ̀ human rights ti tààwùn wá débẹ̀ lọ́wọ́ à ń bi àáfàá léèrè pé àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé aṣáríwó lásán ni nígbà bá pariwo ẹ̀rẹ̀ kọ̀ lọ́ọ́ fẹjọ́ sùn káàdá ń sọ̀rọ̀ pé ẹgbùjá mọ́ àwọn ará Gaza ará Palestine àti terrorist ni ọmọ iye Christian torí wọ́n pé torí wọ́n dàrú bíi tiẹ̀ àìmọye pastor nílùú èbó over 90% ẹ ti support wa lágbàáyé lórí àwọn Christian tí practice irú Islam ànábì nílẹ̀ káàró òjìire ẹ̀yà alùsùnà àtẹ̀yẹ́tẹ̀ mú yẹn kó nu ẹ̀sìn àti sufi àti sunna ti ń bá jà practice tẹ́ bá practice yẹ Christian ọ̀ wọnú Islam tí ò ní sí wàhálà ẹlẹ́bọ yóò wọ̀ ọ́. Kì í ṣe threat fún Christian láti lọ dẹ́rù àwọn no Christian náà bẹ̀rẹ̀ yà rẹ̀ rí kì í ṣe threat fún ẹlẹ́bọ àwọn náà bẹ̀rẹ̀ yà rẹ̀ rí ìdá àfilẹ̀ jẹ́ threat fún ẹni pé táwọn náà bá jẹ́ threat fún wa tó ń threat wa káwọn sọ pé àwọn pa Islam rẹ̀ tẹ́lẹ̀ mọ́ náà wọ́n pa Islam rẹ̀ a jẹ́ pé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé àwa náà a ní gbà fáwọn wọn ní á pè wọn ni o wọn ní á bá wọn sọ̀rọ̀ ni o tí wọ́n bá gbọ́ wọn jọ yìí tí wọ́n bá gbọ́ làkúndí ìlú pọ̀lẹ̀ ẹ máa ṣe tí ń bi tẹ́ wà káwọn ọmọ ṣe tí a ẹ wò ó ń gbà káwọn bá ń ṣe tí a lọ àwọn gan wà àjọ yìí tí practice irú Islam ànábì nílẹ̀ káàró òjìire ẹ̀yà alùsùnà àtẹ̀yẹ́tẹ̀ mú yẹn kó nu ẹ̀sìn àti sufi àti sunna ti ń bá jà practice tẹ́ bá practice yẹ Christian ọ̀ wọnú Islam tí ò ní sí wàhálà ẹlẹ́bọ yóò wọ̀ ọ́. Wọ́n lè máa sẹ́rí wọ́n lè máa àwọn táwọn ń bá gbé lẹ́lẹ́bọ àti Christian àjà tẹ̀lé torí ibi táwọn wáyé àjà àjọ ń ṣe níta àtúnjọ́ ràn wa lọ́wọ́ wọ́n wá ń fún wa ní wọ́n á ń gbàmọ̀ràn lọ́wọ́ wa àwa náà lọ fún wa nímọ̀ràn wọ́n rí àjọ ń gbé kò sí wáyé bẹ̀rù kankan ta ní bẹ̀rù tí ń pariwo mufti ti lé jù ebi nítorí púpọ̀ náà fẹ́ pa ìsìláàmù rẹ̀ lẹ Yorùbá ni o ní ìsìláàmù ẹ̀sìn àjòjì ni parẹ́ ni tẹ́ bá ti gbé Yorùbá ní sàn yín dìde èmi sọ fún ọ pé wọ́n lọ parẹ́ àwọn ìpáàyàn rẹ àìsí ìfọ́ọ̀sì yẹn pé ẹ̀sìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe ẹ̀sìn tí a lọ gbọ́dọ̀ ṣe aláwọ̀ fọ́ọ̀sì ara wa pé ntọ́nà ni a ṣe á ṣe tọ́ba wa ní àgbọ́dọ̀ ṣe lọ́fẹ́ fi orí la àpáta èyí nǹkan sọ káyàn àwọn ọmọ practice tí a ewu ara ẹ̀sìn wa ìgbàgbọ́ wa òun ni ká fọ́ọ̀sì wọ pípọ̀ wá sí ibi ọba ti gbọ́ wọ́n sì sọ ni kí ló dé nítorí pé jẹun fún alákòójú èkó mo máa ń sábà sọ tí wọ́n bá mú ẹnìkan pé wá kírun ó lóun òkè ẹlọ́ọ̀ká ẹlọ́ọ̀kílá mọ́gòbí iṣẹ́ kò kú òmí ọwà ní òdìjọ́ kejì lẹ́bá ní wá kírun ó lóun òkè tábà ti kírun tán wọ́n ti gbé gbẹ̀gbì gbóná àti ẹran náà mọ̀ àmàlà gbóná wọ́n ti gbé sí mọ́sáàsì aláàtí kírun tán láàjẹ́ lọ́wọ́ dẹ̀ ń sọ nítorí àmàlà gbóná gbẹ̀gbì gbóná ẹran náà mọ̀ ló fi kírun tó kí nínú ẹ̀sìn wa àmì kò nírun àmàlà náà ló ní ọlọ́run ní gbẹ̀sẹ̀ rẹ̀ torí pé kò torí ọlọ́run wá sí kíni kírun bó ṣe orí inú ẹ̀sìn wa nù so tá a bá mú Christian àbẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ bá ní ayélujára máa wí láìláìlá láwù máa kírun wọ́n sì sílámù ọgbọ́dọ̀ ṣẹ̀sìn rẹ̀ inú ọmọ bí ọlọ́run kí ló dé ọba ọkàn ni kì í sọ bá bọ́dì ọgbà ń bọ̀ wá ní kọ́mọ fọ́ọ̀sì wọn ní ń ṣe kì í ṣe ní àṣẹ rẹ̀ ní tẹ̀lé kì í ṣàṣẹ ìní ọlọ́ tó tó ń pè ní ẹ̀sìn ìgbàgbọ́ ni àlè fún ẹ̀sìn ènìyàn kan gbogbo ẹjọ́ máa ń wù pé terrorist ń gba Amẹ́ríkà Britain Germany Italy France tẹ́kọ̀ bọ́ǹbù tẹ́kọ̀ ní Israel lọ́wọ́ kọ́ máa pa àwọn ọmọ Palestine ẹ̀dá kan bóò ní Israel sì débẹ̀ sọ́wọ́n àbẹ̀ tẹ̀lé ìwà àlejò tó yẹ pé 18 nǹkankan bá 17 kankan wọ́n bù wọn nílẹ̀ éka tí ó ju bí 4 lọ
ìgbé ẹ máa tẹ bá fẹ́ kọ́lé ẹ lè kọ́ ọbẹ̀ tẹ bá fẹ́ ṣẹ́tù bẹ̀ láwọn ọmọ Palestinian ẹbẹ̀bẹ̀ ẹ tọrọ rẹ̀ ni 18 kankan ẹ sì ní percentage ilẹ̀ kankan nígbà yẹn ẹ̀yin gángan jẹ́ tó ta yín kò tó nǹkankan àmọ́ ńgbà tó di 1918 ìlú Britain bó ṣe wá colonize Nàìjíríà ó lọ colonize àwọn náà òun ló wá kó àwọn Júù wá sórí ilé ńlẹ̀ Britain wá kó bẹ́ẹ̀ ó padà sílùú ẹ̀ ó lóun fún ọ lómìnira kó wá gbómìnira fáwọn ọmọ ńlẹ̀ àwọn tó wá kó wá bígbà tí ẹ bá mú Fúlàní wá pé ẹ máa lo bí kí Fúlàní wá sọ pé òun gangan lọ bá lùí àwọn tó wá kó wá declare pé àwọn ti di country àwọn ọmọ náà lù wá yarí pé ń bo ìṣẹ́jú wa wọ́n fi kó yín dé ẹ̀sẹ̀ àjẹ gàba lórí ìlú wa ìjà wọn wá ń jà lọ́dí mo ṣe sọ̀rọ̀ ìtorí ẹ̀ lọ́wọ́ fi sọ pé terrorist làwọn mùsùlùmí tàbí à ń sọ̀rọ̀ pé ẹgbùjá mọ́ àwọn ará Gaza ará Palestine ní terrorist ní ọmọ iye Christian torí wọ́n pé torí wọ́n dàrú bíi tiẹ̀ àìmọye pastor nínú èbó over 90% ẹ ti support wa lágbàáyé lórí àwọn Christian ṣé èsè àwọn ìlú ìrọ̀pá Jésù bẹ́ẹ̀ sí àwọn kan ni wọ́n gbá irin mọ́ lórí ọwọ́ tẹ́kàn má gbèrègbù tí wọ́n fẹ́ rí ihò níbi kọ́ńtì wọn tí wọ́n dárẹ̀ dì sí wọ́n sì fi àjá àwọn Christian àwọn méjì náà wọ́n máa dojú lé Muslim àti Christian wọ́n á ní wọ́n á sọ pé àsọ̀rọ̀ Palestine pé terrorism ọ̀rọ̀ tíjọ kóòtù àgbáyé dá pé criminal ní Israel àwọn aláwà lórí right náà ṣé torí hatred tẹ́ ń bá káàkiri ẹ mùsùlùmí lẹ́jọ́ ọmọ yìí tì í tẹ́ bá kọjá bẹ́ẹ̀ bí ìbá fẹ́ yìí tì í yóò gbé mi ni tẹ́ bá tora yín dáadáa tẹ́ wà well organized ẹ ṣàǹfààní fáyé yín ìlú yóò gbádùn yín bá ṣe àṣẹ̀ṣẹ̀ mọ̀ṣọ̀n tó o bá lọ bọ́lọ̀n lórí bó ṣe ń ṣe ò ní dé bọ́lọ̀n pé o ọjọ́ ìyá ara rẹ̀ wájú Ọlọ́run tó orí tí wọ́n fi tẹ́sìn fi dọ́dọ̀ ti ẹjọ́ pé ẹ̀sìn èèyàn funfun Muhammadu funfun Lárúbáwá tó sì àdọ́dọ̀ Yorùbá tí ń practice ẹ̀ ẹgbọ́n mi nìsín ń tí ń ṣe tí wọ́n fi gbé dọ́dọ̀ wa àwa náà gbọ́dọ̀ ṣe ká fi lè remain lọ́dọ̀ kíni o lọ́dọ̀ wa àìsẹ̀sìn àfikà ṣe márùn-ún tí mo sọ márùn-ún ni wípé káwádìí kó jẹ́ pé gbogbo nǹkan tá máa tẹ̀lé náà lọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ẹlẹ́ẹ̀kejì ká ní adarí tí ó ní àwọn òròyìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ tó ní lára ó ní ó lè láàlè tẹ̀lé níbi àgbọ́yé ẹ̀sìn ti bẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ká kóra wa jọ ká má fọ̀nká ẹ kóra yín jọ tẹ́ bá ti wá kóra yín jọ ẹ á máa gbọ́ ọ̀rọ̀ ẹ sì máa tẹ̀lé tẹ́ bá ń gbọ́ kó ń kálukú ní kó ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ everywhere tẹ́ bá wà ẹ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrin tá bá ti wá kó jọun ìgbà yẹn láwà bọ́ sí level kejì àkójọ wa ni pé bóun gbogbo àwọn tá a kójọ ògbó ó ṣe ní understanding bóun láti di professional in Islam ẹ gbọ́dọ̀ mi tó ń kálukú wọ́n ní iṣẹ́ tá à ń ṣe nínú ẹ̀sìn torí Islam ó níṣẹ́ iṣẹ́ yẹn onímọ̀ gbé wa jáde sáwọn èèyàn náà làwọn èèyàn nídìí security ara ṣe Islam ni ó lè dára security Islam teaching àti education generally ara ṣe Islam ni ẹgbẹ́ mi sìn kada school level àmọ́ tí ó jẹ́ ti root Islam pẹ̀lú focus ti Islam pẹ̀lú method ti Islam ó jẹ́ kada hospital lẹ̀ bí àbálọ́ hospital ti Islam a ní separate pé kóbìnrin ní kó tọ́jú obìnrin kọ́kànlá tọ́jú ọkùnrin bàbá lè máa mú gbogbo ẹ̀sìn pariwo tó mọ́sálásí pásítọ̀ kan tó jẹ́ dókítà ní tọwọ́bọ̀ ìyàwó yín nídìí ní ṣe hallelujah Jesus name lábẹ́ ìyàwó rẹ̀ tọ́wọ́ ipá náà bá lọ hospital tí a fẹ́ kọ́ wa sílẹ̀ ọkùnrin tọ́jú ọkùnrin obìnrin ó sì kíni kó tọ́jú obìnrin all professionals gbogbo ẹ̀lọ́gbọ́dọ̀ wà ní Islam professor nídìí engineering nídìí medicine nídìí igbá nídìí àwo civil engineering anything technology gbogbo ẹ̀gbọ́dọ̀ wà ní Islam tí wọ́n bá wà wọ́n wà ní máa fọ́n káàkiri lásán wọ́n kàn máa pe ara rẹ̀ mùsùlùmí tí ọba ti máa kó jọ kó sì wà lábẹ́ adarí kọ́dẹ̀ lè máa tẹ̀lé kìtàbà àti súnà kìí ṣe mùsùlùmí èyí tó bá ń ṣe mẹ́tẹ̀ẹ̀ta wọn tó yẹ pé ó ń tẹ̀lé ọ̀rọ̀ tó lálàáfíà àti Kùránì àti súnà ó sì ń tẹ̀lé olórí tọ́jú òrìjínà olórí ó sì kójọ pẹ̀lú àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ àwọn ni wọ́n ṣe ń lò tí ẹ̀ fi fọ́ọ̀mù wúmọ̀ ìyẹn ni wípé àwa ní pọ̀ láàrin àwọn èèyàn tí wọ́n wà well organized wọ́n á máa dà wá wọ́n á máa yàn wá jẹ
ṣé nítorí pé mùsùlùmí ò gádà ara wọn jọ kún oore títí ara wọn káwọn lè jọ máa ṣe kankan náà lọ́jọ́ káwọn tí wọ́n ṣe mùsùlùmí náà fìyà jẹ yìí wọ́n lọ wọ́n fọ́ gímọ́ àáfàá lórí wọ́n fọ́ gímọ́ ẹlẹ́yà rẹ̀ àwọn ń pariwo lórí social media nígbà táwọn ò fi dé bẹ̀ àwọn yẹn ti pariwo sórí social media lọ káwọn àwọn kan ti sọ pé alhamdulillah ẹ ti tẹ́ àṣẹ pásítọ̀ ọ̀tẹ́ ìgbà tí ikọ̀ human rights ti tààwùn wá débẹ̀ lọ́wọ́ ń bi àáfàá léèrè pé àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé aṣáríwó lásán ni wọ́n bá pariwo ẹ̀rọ ọkọ̀ lọ fẹjọ́ sùn wọn ò fẹjọ́ sùn ọlọ́pàá wọn ò pẹtíṣàn wọn àgbégbèsẹ̀ kankan àwọn àìsàn á dìde àìsàn á ń kọ pẹtíṣàn àìsàn á ń lọ ráwọn àgbààgbà kódà àwọn kan pè mí láti lù ú sẹ́yìn kán láàfáà yẹn wo lájàmá ni ẹ má hẹ́pẹ̀ ẹ̀ gan ẹjọ́ kẹ́kọ̀ọ́ ẹjọ́ mo ní ẹ wò èyí tó bá wa mùsùlùmí lọ́ba ọkọ̀ ojú òun wọ́n mọ̀ nẹ́lé àmọ́ ni ṣé ẹnìkan délé àmọ́ ni bí apá àhóòtí ẹ̀fì kankan bojú ṣé ẹnìkan délé àmọ́ wọ́n ní ìyàjẹ̀lé àní ẹ fi gbogbo ìyún lẹ̀ bí òṣèlú lájàmọ́ mùsùlùmí ni ọmọ ìyá mi ni àgbìyà ọmọ ìyá táàbà wá well organized àlè fèsì àwọn èyí o àwọn àwọn well organized o mùsùlùmí ní league of imam àmọ́bí wà ìwé ọ̀nàṣẹ́lẹ̀ ń sẹ́yìn ẹ̀ ní gbọ́rọ̀ wọn àjájàjá káàkiri lẹ́kọ̀ọ́ ní Ọ̀yọ́ ìgbà àwọn ìmọ̀ sọ̀rọ̀ wọ́n ṣe mùsùlùmí léṣe àwọn ilé ìgbọ́lọ̀ bá ní mọ́sáàsì tẹ́ ti ṣe tẹ́ǹpẹ́ ẹni tífì imam sí wọn ò gbẹ́yìn kí á ní tífì league of imam kí ní ṣe Supreme Council for Islamic Affairs bẹ́ẹ̀ sì máa gbókọ lálánù Muslim Women of Southwest orúkọ lálánù kọ́ zerike àdínì bàbá àdínì bàbá tó ní àdínì gangan àdínì ní sí kábùkù yìí bàbá àdínì ìjókòó kalẹ̀ ní ń farun ọ̀nà tí ń gbà hẹ́ẹ̀pù ẹ̀sìn ni mo sọ̀n bá ṣe tó nù tí wọ́n rí ibi tí a bá ti wá rẹ́sì ṣe bá aráàlú wọn gbádùn wà láì wọn gbádùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ lónìí ìlú ibi táwa ti wá yìí tá a ti ń pàtìsì díẹ̀ a lè sọ́ọ̀sì kó mbẹ́ o a sì fo ọ̀nbẹ́nu àwọn eléégún kódà tó tún pè mí ń jẹta tí máa bí nílé rí pé kò sí tó wọ́n jẹ wá gbàjẹ́ a ò fogun fún wọn lọ́rùn o ìlú yìí láti fẹ̀sìn tó security wa a fi help ìjọba a sì wà lábẹ́ ọlọ́pàá ìlú yìí local government táwa wáyé òun lọ́wọ́ secure ju gbogbo south west wàláhì tààlà kódà kẹ́ tó pẹ̀ gan síbẹ̀ ọlọ́mọ lọ́wọ́ adìẹ nọ́mbà wà kọ́kọ́ ni pé state mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ Yorùbá láàrin àwọn state bíi 17 ni wọ́n ní south west yàtọ̀ sí north state mẹ́fẹ̀ẹ̀fà ti Yorùbá ìlú secure jù ní gbogbo south generally state mẹ́fẹ̀ẹ̀fà ìwárì Ọ̀ṣun state ló secure jù ní crime ẹ̀ ti kéré jù nínú Ọ̀ṣun state àwọn ní local government bíi 30 àní Ìwó local government lọ́wọ́ ní fọkànbalẹ̀ jù community tẹ́lẹ̀ wá wọ̀ ìwó ló tó wá ní fọkànbalẹ̀ jù ní Ìwó local government community tàwẹ̀ tí wọ́n pè ní Darul Hijra táà ń rí àìmọye àwọn olówó tí wọ́n ń bá wa wípé ẹ̀dàkùn ẹ̀ bá ní wálẹ̀ mi ò káà náà lè bá máa gbégbé sí ayé àlàáfíà àìmọye èèyàn ẹlòmíì ti sápò nígboro ọwọ́ sí ọ̀dọ̀ wa torí olè kí wà ká ọmọlé yóò ti pàdé àwọn security wa lọ́nà àwọn èyí sì ti yàn mọ́lé tọlọ́pàá ni wọ́n ti yàn mọ́lé àìló ìbọn tọlọ́pàá ló ní ìbọn ṣùgbọ́n a lè mú oníbọn o mú ìbọn rẹ lọ́wọ́ àmọ́ àfọ̀ ọlọ́pàá lọ gbogbo tó fi ọba fara mọ́ security private security àìlò ẹmọ́rò bọ́yá adábòkú àrámù lẹ nítorí tí security yẹn fi wà secure láti more than 20 years tí wọ́n rí pálapàla pẹ̀lú ẹ̀ ó ní pé tí ọba gbọ́ wáàsí kó sì máa ṣe wáàsí kò lè jẹ́ security ó ti gbọ́ wáàsí dáadáa ó ti change ó ti mọ Ọlọ́run tí wọ́n náà níbi tó ti ń ṣe wáàsí ìgbà yẹn ló tó lè di security láàjẹ́ rẹ̀ nǹkan kan ni ó tún gbọ́ wáàsí ó sì ti change o kò wá tí ì máa ṣe wáàsí kò lè jọ́gà kò ní promotion àwọn bá ti ń ṣe wáàsí tó náà ti ń bọ́yà sọ̀rọ̀ kí ló dé kí security ẹ̀ má bàa di tọ́ọ̀gì ni máa lọ so tó bá ti ń ṣe wáàsí fún yàn tó bá yìí sọ̀rọ̀ kínkín lọ́wọ́ ìrọ̀ olóòtú rí pé kìí ṣe ìpúpù lòun ò fi sọ́ di alágbọ̀yé lòun ò fi tọ́ sọ́nà ebi mo bá sọ̀rọ̀ nísìn so tó bá lè báyàn sọ̀rọ̀ lẹ́yìn wọn rọ̀ tó bá ń ṣe security wọ́n máa ń nọ́mà wọ́n lè ṣe jàgídí àgbẹ̀ tó rí àwọn àgùn yàn lẹ́yìn akọ́yàn lẹ́sẹ̀ lásán nísìn ó lè máa fẹ́ tẹ̀sí ẹ̀wò lára ọ̀daràn tí ó gbà pa èkó lè máa gbogbo ìwọ̀n security ìwọ̀n táwọn ọlọ́pàá gan máa respect ni àwọn ọlọ́pàá wọn máa dá wà lẹ́kọ̀ọ́
àwọn oní traffic yẹn àtàwọn road safety nǹkan gbogbo ẹ̀ka security tó ṣe é pè ẹ dá wa lẹ́kọ̀ọ́ kí ló fi ṣe fẹ́ ká lè kún ọ lọ́wọ́ ìlú wa láwa tí ìlú wa bá ti provide security kò lẹ́kẹsẹ̀ sínú ẹ provide security fáwọn èèyàn báwọn wínú o ọlọ́run wà pẹ̀lú wa o.